Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí. Ṣé rí small advice tí mo máa fún gbogbo àwọn onífújì wa ní Nàìjíríà. Ó bẹ̀rẹ̀ látòrí wa Kọ́lá Kọ̀lẹ́ntìn tìbí ń Kwara Kànlẹ̀. Tí bá ti ní Kànlẹ̀ yẹn mi ní láti máa mention orúkọ tó tí mi bá ṣe mistake láti máa dárúkọ èèyàn kan àwọn tó jẹ́ fàǹsì ẹ̀ wọ́n lè máa bínú. Ṣé rí nǹkan tèmi máa sọ fún yín lẹ́ni ó máa yàtọ̀ sí gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀. Everybody wa oníkálukú yọ àdá wọn yọ ọ̀bẹ wọn yọ síbí. Àwọn kan dẹ̀ ń yọ kó mọ̀. Àwọn kan dẹ̀ ń bu yanrìn. Àwọn kan ń bu owó ẹyọ. Gbogbo àti Yorùbá bá yé wọn mọ nǹkan tí mo mean. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń bu owó ẹyọ nínú onífújì. Help ẹyọ kan péré ni mo fẹ́ kẹ́ ṣe fún mi. Bóyá a máa mọ̀ àwa ti rí èèyàn kan tó ṣe o mi tún ní dárúkọ ẹ̀ bọ́ gbogbo ilẹ̀ ni lẹ́tìmẹ́ntì tó ṣe. Ẹ̀pù tẹ́ ẹ lè ṣe é sìn o ní wípé kàkà tẹ́ fi ń jà yìí tẹ́ fi ń fi orin òwe lówe máa búra yín. Ẹni tó ràn yín lọ́wọ́ gangan tó gbégbá fújì sílẹ̀ Alhaji Sikiru Ayinde Barrister bàbá awórin ẹ jẹ́ ń pè ní bàbá toró ti late. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń kọrin yìí tí Ọlọ́run ti gbé ọlá fún ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé orísun wọn. Ẹ kàn ń búra yín àwa gangan ló yẹ ká máa wá bú yín. Mélòó nu yín ló lọ tún ojú orí Barrister ṣe? Ẹ ṣe yẹn léní. Tẹ́ bá rí igi tí Barrister gbìn nínú ilé igi ni mo sọ igi gangan kò ń ṣèyàn o. Ó yẹ kẹ́ ẹ máa lọ bomi sí díẹ̀ ni. Tẹ́ bá wá rí ọmọ Barrister ó yẹ kẹ́ ẹ máa lọ ṣe oore fún wọn ni. Tẹ́ bá rí àwọn ìyàwó Barrister kódà tí Barrister yàn lálẹ́ tó bímọ kan fún ó ti kúrò lálẹ́ ó yẹ kí gbogbo yín máa lọ ṣe oore fún wọn ni. Ẹ kú òǹdí ìdò ẹ ti ń ṣeré ọmọdé àtàgbàlagbà onífújì àtọmọdé onífújì ẹ ti wá sọ di wàhálà. Ó ti yé ṣe rí ọ̀rọ̀ kan ló máa ń dọ̀rọ̀ o. Ẹ wo mo sọ̀rọ̀ kan pé ìjọ tí àwọn èèyàn ti ń bá wọn jà lórí ọ̀rọ̀ fújì yìí. Ọ̀rọ̀ fújì ọdún yìí ó yàtọ̀ gan. Ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin Táyé àtọ̀gá ẹ̀ ó wá ń tú a lot of àṣírí. Àwọn kan tó wá wà nínú olórin tí wọ́n ti sọ̀rọ̀ orin yìí wọ́n ti fi bú ebú sílẹ̀ kò ń ṣe ebú wọ́n ti fi ṣe àkàwé. Àwọn èèyàn wá mú àkàwé yẹn wọ́n á fi ń bá àwọn èèyàn wí. A mọ̀ pé ẹ̀ ní gbọ́ ẹ̀yin èèyàn àwọn fáǹsì gangan ni problem o. Ẹ má jẹ́ n parọ́ fún yín. Ẹ jẹ́ n fira mi kún àwa fáǹsì gangan ni problem. Èmi máa advice wípé kàkà tẹ́ fi ń ṣe eléyìí ẹ máa lọ́ọ̀lì Barrister kí gbogbo yín máa lọ gbé ìṣákọ́lẹ̀ ó yẹ kí ẹ máa gbé ìṣákọ́lẹ̀ lọ ọbẹ̀ ni. Àti èrè ẹyọ kan tí mo rí tí mo dẹ̀ rábúrò mi Àkànjí tó sọ lórí ẹ̀ òní Màláíkà wọn ló lọ tún orí Barrister ṣe. Kí lẹ wá ń jà fún? Ẹni tó lọ́pọlọ tó mọ nǹkan tó tọ́ ó wò pé kàkà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi ṣe eléyìí nǹkan tó yẹ kí gbogbo yín ṣe rè. Ẹ wá kóra yín jọ eléyìí ń sọ̀kò lọ́tún eléyìí ń sọ̀kò lósì eléyìí múrin kọ eléyìí múrin kọ in as much tá ti ń gbọ́ tá à ń jó sí gbogbo náà múrin kọ. Èmi máa rọ̀ yín ni o lẹ́ẹ̀kan sí mi ní sọ́jọ́ eléyìí lọ o tọ́rọ̀ bá tún wáyé àsọ bọ̀ ọ̀rọ̀ tèmi máa sọ fún yín ni wípé gbogbo yín nílé fújì ẹ lọ sílé Barrister kẹ́ máa lọ fún wọn ní owó. Ọmọ Barrister àbúrò Barrister ẹ̀gbọ́n Barrister tó bá wà láyé ó yẹ kẹ́yin olórin kẹ́ ní owó kan tẹ́ máa lọ máa san ní oṣooṣù síbẹ̀. A máa rọ́pò nu míì tó máa kọ́mẹ̀tì pé ṣé àwọn náà ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni Barrister jìyà. Yìí tó wá wà láyé gangan tó wà láyé tó sì wà láyé báyìí
tí gbogbo adẹ̀ ṣe ń rí ní live kọ́lọ́n jẹ́ kí bàbá yẹn pé bàbá Kébé ń Kwara mélòó nu yín ló ń lọ síbẹ̀ tó lọ ń fún bàbá yẹn ní bóyá 2 million bóyá láàrin 3 months ẹ lè máa ṣe ká má mọ̀ ò bọ̀ tẹ́ bá ń ṣe àdúpẹ́ bọ̀ ìwọ tó bá wà nù àwọn tó máa gbọ́rọ̀ inú ẹ̀yin olórin tẹ́ ẹ̀ bá ti ṣe ẹ start ẹ fi wèrè lẹ̀ àwọn olórin bí máa ń ran wọn lọ́wọ́ lóyìnbó ni ìjọba ló máa ń pa àwọn kú àwọn máa ń ran wọn máa ń pìkì ara wọn gan gbogbo ẹni tẹ́ ti pìkì àwọn èèyàn sókè mi ní láti dárúkọ àwọn ẹ̀yin tẹ́ ẹ wà láyé starting from ẹni tó jẹ́ olórí yín right now K1 the ultimate tó yẹ pé òun ló dàgbà jù nù yín ẹ lọ máa fún bàbá Kollington ní owó oṣù kò sóni tí bàbá yẹn fẹ́ kọ mọ́ ìpè kan tó fẹ́ yí ti track bíi ti tẹ́lẹ̀ o tí bàbá bá kàn kọrin bàbá kan ní ẹjẹ́ tó kọrin bóyá nǹkan á tún jáde adúpẹ́ pàṣẹ ń rí bàbá yẹn láàyè track ti yí kúrò lọ́dọ̀ irú àwọn Kollington bí track ṣe yí kúrò lọ́dọ̀ irú àwọn Kollington yẹn bẹ́ẹ̀ ló ṣe máa yí kúrò lórí ẹ̀yọ̀ kọ̀ọ̀kan nu yín ẹ̀yin náà fẹ́ sọ ẹ́ di àwọn fúnman àbí kí náà pa ọ̀tọ̀ ń ṣe orin tó jẹ́ pé àwọn òkú àwọn tọ́jọ́ ń ṣeré wọ́n máa síkì bá àwọn onírẹ́ni ràn wọ́n lọ́wọ́ adẹ̀rẹ́ àwọn tó ń gbé mílíọ̀n jáde nínú tó ń gbé mílíọ̀n billions nínú àwọn òṣèré tó ń fi 2, 3, 4, 500 million tó fi ń ya fíìmù. If you come here and say o lè bú mi o èmi ò kí ẹ̀ àdá tó ń fi 200, 300, 500, 1 billion àwọn kan tí ń wọ multi billion tó fi ń ya fíìmù. Bọ̀ nínú àwọn bàbá yìí tó ṣiṣẹ́ lẹ̀ bí àwọn bàbá wa ẹ̀dá onílé ọlálérè pàímọ́ àwọn bàbá yẹn ṣiṣẹ́ lẹ̀ bọ̀ nínú àwọn bàbá yìí tó ṣiṣẹ́ lẹ̀ bí àwọn bàbá wa ẹ̀dá onílé ọlálérè pàímọ́ àwọn bàbá yẹn ṣiṣẹ́ lẹ̀ àwọn ìyá Rainbow àwọn ìyá yẹn ṣiṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá Sùwé ó ṣiṣẹ́ lẹ̀ àwọn yẹn náà bá lọ́wọ́ wọn ni àwọn bàbá wa dúró ládìí pọ̀ wọ́n ṣiṣẹ́ lẹ̀ àwọn olóṣèré yẹn díẹ̀díẹ̀ nu wọn sì ló ṣe ń gbọ́ ló ń pìkì ló lọ ń bá wọn orúkọ ọ̀bọ ẹ̀dẹ̀ ti sápá mi lórí mo dẹ̀ rántí ẹ̀ sìn ló lọ ń bá àwọn bàbá yẹn ẹ̀ ti mọ́ ó lọ ń bá àwọn bàbá yẹn lé tó ń hẹ̀pù wọn tó ń fún wọn lówó ṣó ti yé àwọn nǹkan tí mo lérò pé bóyá tá a bá advice yẹn lè gbọ́ torí nǹkan mi máa ń ṣàgbà èèyàn ń gbà mí nǹkan mi ń ṣàgbè mí náà èmi kàn wò pé tá a bá gbé nínú level yìí ẹ jẹ́ ká ran àwọn èèyàn lọ́wọ́ ẹ jẹ́ ká ran àwọn tó ti ṣiṣẹ́ sílẹ̀ fún yín irú bàbá lérè pàmòsì ẹ̀ ní pé mọ́ gbogbo àwọn artist náà ọ̀rọ̀ yìí gbogbo artist náà àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí artist lèmi náà ẹ̀ ní ràn wọ́n lọ́wọ́ ó kè sí bàbá Aṣọ̀ún Ògúnlọlá irú eré wo ni bàbá tó fẹ́ ṣe mọ́ lẹ́yìn kí bàbá yẹn kàn cross ẹsẹ̀ àwọn eré kan wà tẹ́lẹ̀ fi wọ́n ṣàgbàlagbà kọ́kọ́ dúró bí àgbàlagbà gan lò wọ́n mọ́ kàkà bẹ́ẹ̀ makeup lẹ lọ fún wọn bọ́ ẹ ti gbàgbé pàwọn kan ló ṣiṣẹ́ làwọn àgbà ó máa ń dùn mí gan ẹ ti gbàgbé pé àwọn kan náà ṣiṣẹ́ yìí sílẹ̀ tó yẹ pé tọ́wọ́n bá ṣe irú yìí ò ní jáde ẹlòmíì ẹni tó jẹ́ tó ń fà yín lọ́wọ́ sókè gan tẹ́ ti jù lọ rántí ẹ̀ mọ́. tèmi máa sọ nìyẹn o ẹ lọ máa fún bàbá wa Kollington lówó bàbá yẹn tó gbowó oúnjẹ tó dábàá máa pa òun àti Barrister náà jọ bèrè ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ti lọ olókù ẹ tọ́jú lé Barrister ẹ tọ́jú lé Kollington kẹ́ fi gbogbo ilé tẹ̀ ń ṣe yìí lẹ̀ ilé tẹ̀ ń ṣe bí ẹgbẹ́ fi ń paná fújì lójú ara yín ni gbogbo ilé fi gbélé pé à ń sọ̀kò síra wa ẹ ti wá sọ di nǹkan mi ó ti wá di gòbè báyìí ní tí ò ṣẹlẹ̀ rí ó ti wá ṣẹlẹ̀ èmi ò rí ju bẹ́ẹ̀ lọ o tó bá yẹ pọ̀rọ̀ tí mo sọ make sense ẹ ṣí ẹ̀kẹ́ lómi rí tí ò bá make sense ẹ má wulẹ̀ ṣí ẹ̀ filẹ̀.